lẹ̀mí pa èké lẹ̀mí ṣe o irọ́ lẹ̀mí pa èké lẹ̀mí ṣe o ẹ̀sìn kan ò pé rárá ẹ̀sìn kan ò pé kọkùnrin má la ọ̀bọ irọ́ lẹ̀mí pa èké lẹ̀mí ṣe irọ́ lẹ̀mí pa èké lẹ̀mí ṣe o irọ́ ò lẹ̀mí pa èké lẹ̀mí ṣe o irọ́ lẹ̀mí pa jàre èké lẹ̀mí ṣe o irọ́ ò lẹ̀mí pa èké lẹ̀ ṣe o ẹ̀sìn kan ò mà pé ẹ̀sìn kan ò pé kóbìnrin má fokórùn pako irọ́ ò lẹ̀mí pa èké lẹ̀mí ṣe irọ́. ẹkún ní sátọ́nà fúnkun yorùbá dẹ̀ sọ̀rọ̀ kan wọ́n ní àìsí ẹni kẹta lèèyàn méjì fi ń jàjàkú akátá ọ̀rọ̀ kan ń jà nílẹ̀ ràn yìí lórí social media láàrin arábìnrin Yinka TNT àtàwọn Christian kọ̀ọ̀kan ṣùgbọ́n particularly pẹ̀lú Kérúbù àti Séráfù ọ̀kan nínú àwọn ọmọ ìjọ Kérúbù àti Séráfù lèmi tí mo ń sọ̀rọ̀ yìí so oríṣiríṣi àwọn èèyàn wá fàbínú yọ gan wọ́n fẹ̀hónú hàn different ọ̀rọ̀ lórí social media àwọn èèyàn sọ̀rọ̀ gan positively or negatively but ọ̀rọ̀ tèmi máa ṣe bí ẹni fẹ́ yàtọ̀ níwọ̀nba lórí kíni wọ́n ń jà lé lórí kíni wọ́n ń sọ̀rọ̀ lé lórí kíni wọ́n ń bínú sí lórí fídíò kan tí Yinka TNT ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mo lè sọ pé gbogbo alámọ̀ bọ́dẹ̀ tó lè sọ wípé gbogbo akọ́ la mọ̀ ìlú gángan láyé ìlú dòdún láyé bó bá kọjú síbi sẹ́nìkan yóò kọjú sẹ́lòmíì olórin ta nígbàgbọ́ pé popular jù láyé Michael Jackson ni but could you believe pé a rí àwọn èèyàn tó jáde tó láwọn ò gbọ́ nípa Michael Jackson rí so ni mo wá fi ṣòdiwọ̀n pé báwọn èèyàn kan bá jáde tán wá sọ pé àwọn ò gbọ́ Michael Jackson rí who am I and bákan náà lẹ́nìkan sọ fún mi lánàá pé òun ò gbọ́ nípa AY rí mo wá ń pé AY comedian ó lóun ò gbọ́ nípa ẹ̀ rí ó dẹ̀ fi gbogbo nǹkan búra mu ni ok àjẹ́ wípé ọ̀rọ̀ mi nípa ilé ayé ọ̀sẹ̀ tí n bá sọ wípé fáǹfààní ẹni tó ẹ̀sẹ̀ ń wù mí fún ìgbà àkọ́kọ́ torí ọ̀pọ̀ èèyàn máa ń wo ara wọn gẹ́gẹ́ bí ẹni tó ti tó tán gẹ́gẹ́ bí ẹni tí gbogbo ayé ń wò táyé mọ̀ tí ẹ mọ̀ pé kú iṣẹ́ kọ̀ọ̀kan ìmọ̀ fẹ́ swell up orí àwọn míì tí wọ́n ń ṣe nǹkan wọ́n á bèèrè pé àwọn ti débẹ̀ tán ok so ni mo fi sọ wípé àwọn míì lè mọ̀ Yinka TNT but ọ̀pọ̀ èèyàn ló mọ̀ Yinka TNT ó ní concept show tiẹ̀ lọ́tọ̀ tí gbogbo wa mọ̀ sí kí ló máa fà á toríṣiríṣi àwọn nǹkan bẹ́ẹ̀ fi máa ń jẹ jáde òun náà ni wípé láti create content kò rọrùn especially ní orílẹ̀-èdè tá a wà yìí kò rọrùn now bàbá wa create content láti jẹ́ ìtẹ́wọ́gbà fáwọn èèyàn you have to do something crazy or crazier or craziest káwọn èèyàn tó lè wòbí tó wà so majority wa do go extreme to get the attention of people
at least kan lè concentrate lórí wa kí wọ́n lè wá kan lè gbọ́ nǹkan tá à ń sọ. A máa ń go extreme. So mi ò lè sọ pé bẹ́ẹ̀ ló ṣe ṣẹlẹ̀ sí Yinka. Possibly ó lè jẹ́ content tàbí concept tó wù ú gangan fúnra lára ẹ̀ ni. Ṣùgbọ́n mo láǹfààní àti sọ wípé she can never tell me wípé 100% ló ń wà happy pẹ̀lú nǹkan tó ń ṣe. Téèyàn bá ń ṣe nǹkan mọ́ wà happy pẹ̀lú ẹ̀ o. Bò láwọn ibì kan kò lè sọ fún mi pé kò níbi tó ti ń dùn òun ní kọ̀rọ̀. Because in táwọn èèyàn máa tààgì ẹ̀ sí. Merely looking at her pẹ̀lú bóyá ń sọ̀rọ̀, majority máa rò wípé alágbèrè ni tàbí oníṣekúṣe ni. Honestly, Yinka TNT tèmi ń wò yẹn kò rí bẹ́ẹ̀ o. Content ló sọ́dà bẹ́ẹ̀. Yes, àwọn yẹn máa rò pé bó ṣe ń sọ̀rọ̀ nékené yẹn pé òun gan láìkí ẹ̀ ìgbàdógójì èrò wájà. Kò rí bẹ́ẹ̀. Lórí TikTok oríṣiríṣi là ń rí ń bẹ̀. Àwọn ọ̀pọ̀lọpọ̀ obìnrin tó máa jó lórí TikTok tí wọn ò ní lo bra, wọn ò ní lo brazier. Ẹ mọ̀ rí orí ọyàn wọn níta. Ànígbà tẹ́ bá wá wo views, ẹ máa rí pé àwọn làwọn èèyàn ń wò jù. That is reality. Ẹ rí pé àwọn làwọn èèyàn ń wò jù because gbogbo ojú wa pátápátá ló fẹ́ wòwòkuwò. Reality ni ẹ fẹ́ rí ìrìkúrì, ẹ fẹ́ gbọ́ ìgbọ́kúgbọ́. 100% reality. You all hate truth. Ẹ kórìíra òtítọ́, ẹ kórìíra nǹkan gidi. Ẹni tó bá ń sọ̀rọ̀ tó lọ́pọlọ ní dúníyàn táwa yìí, ní Nàìjíríà táwa yìí, kò ní bí lọ. Yes, ẹni tó ń ṣe nǹkan tó real kò ní bí lọ, ẹ ní wò. So mélòó nínú àwọn content creator ni ó wá dàbí àkàndọ̀rọ̀ Awíkonko ló máa nírú sùúrù tèmi ní, ló máa ní ìfaradà tèmi ní, ló máa ní ìgbàmọ́ra tèmi ní, ló máa ní ìtẹ́lọ́rùn tèmi ní. Because bẹ́ẹ̀ lómi bá ń sọ̀rọ̀ lórí social media, bó bá ti jẹ́ pé èèyàn péréte ló ń wò ó máa sún sẹ́yìn nìyẹn. Alóhùn lè jẹ́ kẹ́nìkan embarrass oúnjàre. But lo and behold, èmi àkàndọ̀rọ̀ Awíkonko kọ́ jẹ́ èèyàn kan péré, èèyàn méjì péré, èèyàn mẹ́ta péré ló ń wò mí, mo wà fulfill. Because naturally wíwá sórí social media mi, it's not because of you or him or her. It's because of ẹni tí yóò ṣe láǹfààní, ẹni tí yóò ṣetán láti gbọ́. So mi wá nítorí èèyàn púpọ̀. Mo rò pé tí mò ń bá ṣe tí ò bá generation yìí lọ, yóò bá generation tí ń bọ̀, yóò bá wọn lọ. Having said that, bàbá wa rò bẹ́ẹ̀, á tún wá wò wípé ó possible kó jẹ́ pé generation tí ń padà bọ̀ gan ó máa worse ju generation tí ń bẹ lóde yìí lọ. So àwọn Kérúbù àti Séráfù wọn gbarata. In fact wọ́n pe Kérúbù àti Séráfù àpapọ̀ unification, ìpè kí wọ́n take step lórí ọ̀rọ̀ Yinka TNT. Mi wá ní ojú mi lèmi fi rí, ojú táwọn fi rí kọ́ lèmi fi rí. Kérúbù àti Séráfù ni mí. Àtomi ara àtẹ̀jẹ́ ara mi Kérúbù àti Séráfù ni. And I told you sometimes ago wípé to the extent pé olùdásílẹ̀ ìjọ ni bàbá tó bí mi. Now ibẹ̀ yẹn kọ́ ni mo ń lọ. Mo wà nínú ẹni tó yẹ kó náà gbarata. Kí n bínú kí n máa torí tú bí ejò. Ṣùgbọ́n mo wá jókòó níbì kan. Mo máa jẹ́ kẹ́ wo fídíò tí ó ń fa gbọ́n mi sí omi òtó yìí o. Mo wá jókòó, mo wá wò pé ṣé Yinka TNT ṣe anybody ṣá? Mo wá rí pé no.
ǹjẹ́ Yinka ní ẹjọ́ pẹ̀lú anybody? Mo rí pé no. Ǹjẹ́ Kérúbù àti Séráfù ní ẹjọ́ pẹ̀lú Yinka? Mo rí pé no. Ǹjẹ́ ó yẹ kẹ́nìkan kan máa sọ̀rọ̀ àlùfàǹsá sí i? Mo rí pé no. Kí n tó sọ̀rọ̀ lórí Yinka TNT, mo wá ń gbọ́ tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ń bu Ọláìyá Igwe, wọ́n sọ̀rọ̀ àlùfàǹsá sí i. Síbò náà lọ sí church, síbá bíámọ́ ni, síbá gbàlagbà ni. Mo wá ń béèrè lọ́wọ́ ara mi pé but àwọn èèyàn wá gbàgbé wípé artist ni Ọláìyá Igwe. Àwọn èèyàn gbàgbé wípé actor ni Ọláìyá Igwe. Ẹ dákun torí Ọlọ́run, acting tí Ọláìyá Igwe act nínú fídíò Yinka TNT, ṣé ọ̀fẹ́ ni ẹ̀gbọ́n fẹ́ ṣe ni? No, iṣẹ́ owó tiwọn ni wọ́n ń ṣe. As an actor, he should be able to act anything. Kò sí nǹkan tó kàn pẹ̀lú content fídíò. Wọ́n ní ó wá jẹ sàrá ni, ó má sọ fún àpọ́jọ́ wọnú. Epo wọn béèrè lọ́wọ́ ẹni àbí yọ, iṣẹ́ ni wọ́n ní kán wá ṣe, iṣẹ́ tí wọ́n dẹ̀ ni wọ́n ń ṣe yẹn. So nílẹ̀ Yorùbá ní Nàìjíríà, mi ò mọ ọjọ́ tí a máa fi sentiment sẹ́gbẹ̀ẹ́ kan tá a máa wà realistic. Ọjọ́ tá à ní jẹ́ kí emotion wa kó borí òótọ́ ọ̀rọ̀ mọ́. And problem tí mo ní pẹ̀lú Yorùbá especially ò ní wípé báwọn èèyàn bá ń sọ̀rọ̀ sí ẹnìkan lórí social media, àwọn èèyàn tó ẹ̀sẹ̀ ń wọlé ò tí ì mọ̀ tẹ́ ń sọ̀rọ̀ sí ẹni yẹn sí. Àwọn gángan òwò wọn gbọ́ nǹkan tó sọ, ṣùgbọ́n sẹ́ẹ̀mì èébú èpè tẹ́ ẹ sẹ́, àwọn náà wá bẹ̀rẹ̀ sí ní báàkẹ́ ọ̀ pẹ̀lẹ́ pè. Wọ́n sọ pé ayé ẹnìkan ò ní dá, wọn ní abẹ́ẹ̀ rí ayé rẹ̀ ò lè dá tẹ́lẹ̀tẹ́lẹ̀ ńkọ́, wọ́n bẹ̀rẹ̀ sí ní fi kún. Ẹni táyé ẹ̀ ti bàjẹ́ ti pẹ́, ẹni tí tiẹ̀ ti tán, ẹni tí tiẹ̀ ti jóná, ẹni tí tiẹ̀ ti rábáfó. Wọ́n bẹ̀rẹ̀ sí ní compliment ẹ̀ pẹ̀lú oríṣiríṣi èébú àti pè. Meanwhile, káláwọn náà wo ntẹ́niyẹn wò kẹ́niyẹn tó ń lè fojú mi wò ó. Ọjọ́ wo la fẹ́ jókòó fi ojú mi wò nǹkan? Táà ní wo lọ́nà kan sàn án wípé bọ́dẹ̀ ṣe rí yìí, bọ́dẹ̀ sọ pé orí yìí náà ló ṣe rí lọ́gbọ́dọ̀ rí. Ọjọ́ wo la fẹ́ máa fi nǹkan sírò ara wa gẹ́gẹ́ bí èèyàn ẹlẹ́ran ara? Yinka TNT create concept ni. Yinka TNT ló ní content ẹ̀. Yinka TNT ló ní ẹnu ẹ̀. Yinka ló ní owó tó mú lọ sí studio. Yinka ló ní owó tó fi gba equipment, tó fi record fídíò, tó fi edit, tó fi release ẹ̀. Yinka mà ló ní owó tó fi ra aṣọ, tó fi rán. Now bẹ́ẹ̀ bá fẹ́ pé Yinka lẹ́jọ́ nìsín, ẹ má bínú o. Kí lẹ máa kọ sínú ìwé ìpẹ̀jọ́ yẹn? Pé ọwọ́ aṣọ yín ṣé ti tiẹ̀ lọ́wọ́? Ọwọ́ aṣọ ṣọ́ọ̀ṣì yín ṣé wọ́n kàn mọ́ ṣọ́ọ̀ṣì yín nìkan lára? Ó change orúkọ ṣọ́ọ̀ṣì yín, ó ṣe mọ̀ pé ó kọ ṣọ́ọ̀ṣì yín ló change, ṣé kò the same wordings ni? So Yorùbá ní ẹjọ́ là á kọ́, ìjà kọ́. Ìgbà tí mo wò dáadáa, mo rí wípé Ọláìyá Igwe kò sí nǹkan tó kàn ẹ̀gbọ́n yẹn rárá àti rárá. Oríṣiríṣi àwọn èèyàn náà bẹ̀rẹ̀ sí sọ ara àwọn ọmọ MC Olúọmọ ni, ó yẹ ká MC Olúọmọ lè pè é, ó yẹ káwọn èèyàn lè bá MC Olúọmọ sọ. Ẹ fẹ́ MC Olúọmọ lẹ̀ jẹ́ kí mànù yìí ò mí, ẹ jẹ́ ó sinmi. Tó fi jẹ́ pé tẹ́nìkan bá ro àmàlà támàlà rẹ̀ ò bá dúró dáadáa, MC Olúọmọ ló fà á. Ẹ fẹ́ ní ilẹ̀ jẹ́ kó ẹ̀jẹ̀ orí mú mi. Ẹ ti bú, ẹ ti sá, ẹ ti sọ̀rọ̀ àlùfàǹsá, ẹ ti sọ different things nípa ẹ̀. MC Olúọmọ kọ́ ló bí Yinka. Yinka wálé ayé ẹ̀, adult ní Yinka, in tó bá wù ú ló lè ṣe fúnra lára ẹ̀. So now àwọn tó wá ń sọ̀rọ̀ tí wọ́n ń sọ̀rọ̀ nípa pé Kérúbù àti Séráfù ni ó ń bá wí.
reflection lásán ni mo pè lé o, mo kàn fẹ́ reflect lásán ni o. Because ìgbà tọ́pọ̀lọpọ̀ ti rí title yẹn wá rò pé ní o fẹ́ wá jà ni o fẹ́ wá ṣe no. Nígbà tí Kérúbù àti Séráfù ń sọ̀rọ̀, mo fẹ́ béèrè lọ́wọ́ pé àwọn tí wọ́n ń sọ̀rọ̀ yìí ṣé wọ́n wò ó láti ilẹ̀? That is number one. Secondly, àwọn lọ́mọ kan bẹ́ẹ̀ ó ń fa àyà, ọmọ yẹn gbọ́dọ̀ jẹ́ Séráfù, wọ́n láti fish it out fún kíni? Exactly. Fish him out for what? Exactly. Àyà tó ń fà ṣé ti dáàdi ẹni, ṣé ti mọ́mì ẹni? Àyà tí ń fà sẹ́nu ẹ ló fi ń fà, sọ dárúkọ ẹ sí. Ẹjá mọ take nǹkan easy. A ó gbọ́dọ̀ jọmọ Séráfù, tó bá ti wá jọmọ Séráfù, ọmọ àlè Séráfù ló gbọ́dọ̀ jẹ́. Well, ìyẹn ọ̀kan èmi àkàndọ̀ra wíkòǹkò kò dé kan ọ́ lọ́wọ́ kò gún ọ lẹ́sẹ̀. Ṣùgbọ́n gbà tí Kérúbù àti Séráfù ń sọ̀rọ̀, táwọn èèyàn gbé kí Yinka sọ̀rọ̀ fáwọn Kérúbù àti Séráfù o, kọ́mọ̀ ṣe ní jàǹbá o. Ẹ̀rọ ní bàbá kan sọ̀rọ̀, wọ́n sọ pé ẹ̀hún ìjà tiwa kì í ṣe ti ara bí kì í ṣe tẹ̀mí. Mo gbọ́ tẹ́nìkan sọ wípé ṣé wọ́n fẹ́ ṣe Yinka ní jàǹbá ni? Tán bá sọ pé bí kì í ṣe tẹ̀mí, wọ́n ń sọ̀rọ̀ nípa inner part, and again wọ́n ń sọ̀rọ̀ nípa àdúrà. Wọ́n nígbàgbọ́ wípé àwọn ò lè fi ọkọ̀ àti idà jagun, ṣùgbọ́n àwọn lè fi àdúrà jagun. So ẹ má bá wọn time sí ẹ̀. Oríṣiríṣi àwọn èèyàn ló sọ̀rọ̀, but mi kàn fẹ́ play ọ̀rọ̀ wọn dàbí aláràbọ̀, mo lè play díẹ̀díẹ̀ kónkóló, ṣùgbọ́n tó bẹ̀rẹ̀ fídíò tí wọ́n ń sọ̀rọ̀ lé lórí, I will give you just little out of it. Kájọ wá wò ó, ṣé Kérúbù àti Séráfù nìkan ni kíní ìjẹmọ́? N tó fi tán fi lè sọpọ̀ jẹ máwọn náà ni sùtánà, garment, white garment yẹn nìkan. Lẹ́yìn ẹ̀ kò sí nǹkan tó kàn yín mọ́ o. N tó bá wà nínú wording sí ọ̀rọ̀ ẹ̀, bó bá wù tó bá tẹ́yín lọ́rùn ẹ bá wò ó, bí ó bá tẹ́yín lọ́rùn ẹ yọ̀ǹda ẹ̀. Mò ń bọ̀. Intro fídíò tí wọ́n ń sọ̀rọ̀ lé lórí lẹ wòye o. Tẹ́ bá wò dáadáa rí i pé oníṣẹ̀ṣe wà ń bẹ̀. Garment Kérúbù àti Séráfù wà ń bẹ̀. Táwọn mùsùlùmí wà ń bẹ̀. Táwọn ìjọ aláṣọ ara Christian ó wà ń bẹ̀. Now, nínú gbogbo wọn ta ló wá fẹ́ sùn ẹni tó ní content? Ẹni tó release nǹkan kò bẹ́ẹ̀sì ẹ̀ lórí ẹ̀sìn kan ṣoṣo. Lóòótọ́ main orin Christian ni. Ó dẹ̀ sọ fún pé òun ò kí ń ṣe Christian, òun ò kí ń ṣe Muslim, òun ò kí ń ṣe anything. Now, ibo ni problem wa ti bẹ̀rẹ̀? Problem wa bẹ̀rẹ̀ láti ìgbà tí àwọn tí wọ́n kọ hip hop tí wọ́n ti change dimension orin wọn nípa wíwo àwọn tí wọ́n wà lókèèrè láti copy wọn. Ìṣòro wa bẹ̀rẹ̀ nígbà tí àwọn tó ń act movies tí wọ́n ti ń wo aṣọ tó sí àyà lẹ̀, aṣọ tó sì dé lẹ̀, aṣọ tó sì kùn lẹ̀, tí wọ́n ti ń ya tattoo, tán ti ń copy àwọn ará òkè òkun, tán ti ń ṣe gbogbo ẹ̀. Táìmù yẹn ni wàhálà ilé ayé wa ti bẹ̀rẹ̀ nílẹ̀ Yorùbá, especially nílẹ̀ Yorùbá, because nílẹ̀ Yorùbá a wà well cultured. Mo rántí dáadáa wípé ó ṣòro fún ọmọ Yorùbá gidi then láti pe nǹkan ọmọkùnrin directly tàbí láti lanu gbà wò kó dárúkọ ìyá mọ̀ pé obìnrin, ojú ara obìnrin, kó lanu gbà wò kó pè é. Ṣùgbọ́n nísìnyí àwọn tí ó bá ti dárúkọ ẹ̀ wò wọ́n, gbọ́ nǹkan tán fẹ́ sọ. Orin tán bá ti múra decently kò kí ń ní views tó pọ̀, kò kí ń ní viewers tó pọ̀, wọn kì í wò ó. Ṣùgbọ́n lè tẹ́ ẹ lè rí awọ́ ẹ̀dí kan tó lè wọ pátá tínrín tẹ́ máa wo abala àdí ń tẹ́ fẹ́ wò nìyẹn. Àwọn olórin obìnrin ní Nàìjíríà
àwọn wà la bọ́n bá wọ skirt tó gùn tàbí wọ gown wọ́n wà la láti ìsàlẹ̀ wọ́n wà la dé òkè ìdí lábala kan ẹ máa wo ara apáta wọn ẹ complain majority yín fẹ́ wò majority yín ní wò ẹ sọ nǹkan kan ẹni tó wá rìlíìsì fídíò tẹ́ ń complain lé lórí ó ti ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan sẹ́yìn ẹ fojú fo ni o ntẹ́ ń sọ ni pé ẹ ń kàchi cruise ẹ ń kàchi fun cruise tẹ́ ń catch fun tẹ́ ń catch ẹ rántí ọ̀la àwọn ọmọ yín because lójú àtọkàn yín ọ̀làjú ti dé ẹ ti gbàgbé orin Saheed Òṣùpá tó ní ọ̀làjú dé ọ̀làjú dé làwa gbàgbé àṣà ìdílé wa ọ̀làjú dé ọ̀làjú dé làwa gbàgbé àṣà ìbílẹ̀ wa civilization ló jẹ́ àgbàgbé gbogbo ń ta dáyé bá ọ̀làjú ni lọ́wọ́ àbáyé wa jẹ́ títí dòní and to the best of my knowledge no remedy o ó ti bàjẹ́ tán pátápátá kálukú ni kó bójútó inú ilé ẹ̀ kálukú ni kó bójútó àwọn ọmọ ẹ̀ to God be the glory maybe obìnrin wàá rọ́ ọmọ kékeré ọmọ tí ò jù báyìí lọ mí ọmọ ọdún 5 wọ́n á wọ mínísíkẹ̀tì fún agídí lélẹ́yìn ó fi kọjá ìdí sísàlẹ̀ díẹ̀ ẹ ti ń ṣàpèjúwe aṣọ tẹ́ ẹ fẹ́ kọ́ máa wọ̀ bọ́ bá dàgbà irú àwọn aṣọ bẹ́ẹ̀ máa ń wà well attractive wow iná lọ yá ẹ má bínú náà ò kí mọ́ gba táìmù yín pápápá mo kàn fẹ́ reflect náà ni ẹ já wo fídíò tí ọ̀ǹdẹ̀jọ́ yìí kékeré níwọ̀nba. Well 15 minutes plus ni fídíò yẹn ṣùgbọ́n bẹ́ẹ̀ bá fẹ́ wò ẹ lọ wò lọ́dọ̀ Yinka TNT fúnra ẹ̀ pọ́ìntì kéékèèké lèmi ní nípa ẹ̀. Number 1 kì í sáré correct impression kan wípé bóyá ó lo so Kérúbù àti Síráfù bóyá yẹn la fi fẹ́ sọ wípé ó insult wa kò insult wa o so that ká mọ ìjà tí a bá fẹ́ jà ìdí tí òfin insult wa ni wípé kò dárúkọ Kérúbù kò dárúkọ Síráfù ó wọ garment ó wọ costume tó fowó ara ẹ̀ rán kò dẹ̀ sọ wípé kọ́mọ Kérúbù àti Síráfù wá bò ń jó tàbí kọ́ bò ń gbọ́ ẹlẹ́sìn ni kó mú ẹ̀sìn ẹ̀ gírí because majority àwọn tó jẹ́ ọmọ Kérúbù àti Síráfù tí wọ́n ń complain tí wọ́n ń sọ̀rọ̀ tí wọ́n ń rojọ́ yìí ọ̀pọ̀lọpọ̀ láàrin wọn kí ló ń ṣe network yìí lónìí báyìí ó ti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ látànà ọ̀pọ̀lọpọ̀ láàrin yín gbogbo ẹ̀yin ìjọ tí ẹ̀ ń wọ white garment bẹ̀rẹ̀ láti Celestial dé Kérúbù àti Síráfù ọ̀pọ̀lọpọ̀ nǹkan ń lọ nínú ìjọ yín tí ẹ ò sọ̀rọ̀ sí láyé àtijọ́ títí dìsìn táwọn ọmọ mi wá bá fẹ́ wọ sùtánà wọ́n wọ skẹ́ẹ̀tì sísàlẹ̀ kò sẹ́ni tó máa ń rí ìlà etí pátá àwọn ìyá wa tán bá wọ sùtánà ṣùgbọ́n lónìí sà lónìí mọ̀ àwọn ọmọ yín ń lọ church àwọn ọmọbìnrin yín wà ní church Celestial Síráfù kọ́lọ̀ pàǹtí wọn a máa rí láti abẹ́ sùtánà ibi tí pátá dé a máa rí etí pant a máa rí you never say anything about that correct wọn tẹ́ bá correct wọn kò ní repeat rẹ̀ that is number 1. Secondly
àwọn ọmọ wọ̀nyí ni wọ́n máa ń dójú ayé nínú ìjọ tí wọ́n máa fi ijó pe àwọn ọkùnrin. Oríṣiríṣi àwọn ọkùnrin náà máa sọ wípé torí obìnrin làwọn ṣe ń lọ sí Celestial, ìmí à ní torí obìnrin ló ń ṣe ń lọ sí Kérúbù àti Séráfù. Sóun sọ pé òun fẹ́ lọ jọ́sìn bẹ́ẹ̀ ní ṣe bóun wọ́ ọmọ lọ ni ọmọ wa lọ́mọ pọ̀ ní sẹ̀lẹ̀ ọmọ pọ̀ ní Séráfù, kì í sí pọ́ ọmọ ọ̀pọ̀ níjọ tó kù. So churches of nowadays have become something else. Àgbẹ̀ má lọ church o, ṣùgbọ́n báwo lẹ ṣe ń ṣe ìsìn nìkan lẹ ń ṣe. Àwọn tó ń wá nù jọ báwo lẹ ṣe ń correct àwọn nǹkan kọ̀ọ̀kan tí wọ́n ń ṣe extremely. Obìnrin tó wọ aṣọ tá à ń rí pant lábẹ́ ó rí láti lé o, òun náà fẹ́ fi call attention àwọn èèyàn kan ni, because òun lẹ́ẹ̀fì ṣèrànwọ́ nínú church bí ṣe ń kọjá lọ ẹ mọ̀ wò bí ṣe ń kọjá bọ̀ ẹ jẹ́ àwà realistic. So látàrí èyí sà, tí Kérúbù àti Séráfù bá ní iṣẹ́ tí wọ́n fẹ́ ṣe, if truly you guys are serious, àti sacred o àti movement o àtayọ̀ ni o àti unification o, kò yẹ kí anybody ó jáde mọ́ against ọ̀rọ̀ tá à ń sọ yìí. Christian tó bá ní nǹkan gidi mú kò yẹ kẹ́nìkan kan sọ ha mọ́ lórí ẹ̀. Ẹ má ṣépè fẹ́ nìkankan, ẹ má bu ẹnìkankan, iṣẹ́ ọwọ́ kálukú ni ẹ jẹ́ kó dá kálukú lẹ́jọ́. And again, mo ń gbọ́ táwọn èèyàn kan ń sọ fatafata pé kí wọ́n bẹ̀rẹ̀ sí ní rìpọ́ọ̀tù péjì Yinka TNT. Sorry o, why? Based on what? Kílẹ̀tà máa ń sáré tí ìdájọ́ wa máa ń sáré tóbi ju ẹ̀ṣẹ̀ téèyàn ṣẹ̀ lọ. Àwọn tó ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ wọn ò mọ ohun tójú ń rí kẹ́yìn ó tó kó jọ kó tó kó followers jọ. So tẹ bá wá report ẹlòmíì sọ pé òun fẹ́ bring it down. Gbogbo àwọn gbólóhùn yẹn ti pọ̀jù fọmọlúàbí. You don't need it. Ó lè dọ̀lá ní ìsinyìí kí Yinka TNT yìí ó wá di olùṣọ́ àgùntàn kó wá bẹ̀rẹ̀ sí ní jíṣẹ́ ìjíhìn rere lọ́nà kàbí kejì. Majority àwọn tó ń preach lónìí, ẹni tó ti jalè rí, ẹni tó ti dọ́kọ rí, ẹni tó ti ṣàgbèrè rí, ẹni tó ti ṣe lé rí, ẹni tó ti ṣe tọ̀hún rí, ẹni tó ti pààyàn rí. Ká ní wọ́n ti pa wọ́n ń gbà yẹn, wọn ò ní wá save souls tí wọ́n save nísìnyí. So and again kí lẹ fẹ́ benefit gbàtàn bá bring page ẹ̀ down for what? À ń gbólóhùn wípé a máa mú ìyàn kan délẹ̀, a máa jẹ́ kó wálẹ̀. Mo máa hate ẹ̀ gan, I don't like it. Mi ò sọ pé Yinka TNT ṣe dáadáa 100%, but as an adult òye yé mi pé kò sẹ́ anybody o. Yes, she offended no one. Content ni ó ń dárúkọ lókólóbò lóòótọ́, kò sí nǹkan tẹ́ fẹ́ ṣe pẹ̀lú ẹ lè plead sí kọ́mọ̀ sọmọ because n tó bèsì content ẹ̀ lé lórí nìyẹn. Ẹ lè fagídí mu pé kọ́mọ̀ sọmọ n tí ilé ayé tiẹ̀ bèsì lé lórí nìyẹn. Not until tí òde bá lè wálé fúnra lára ẹ̀, because some people are enjoying her no matter what you say, no matter what you do. Some are still catching cruise, some are catching fun.
at expense of their children's futures. Because Yinka TNT kọ́ ló báyé yín jẹ́ tàbí báyé àwọn ọmọ yín jẹ́. Òun náà dàbí olùṣọ́ àgùntàn ni. N tí ń sọ ó láwọn followers tí wọ́n ń tẹ̀lé lẹ́yìn, tí wọ́n gba nǹkan tó ń sọ, tí wọ́n tẹ̀lé nǹkan tó ń sọ, tí wọ́n nígbàgbọ́ nínú nǹkan tó ń sọ. Níjọ́ òní ńgbà tí ń sọ̀rọ̀ nípa ẹlẹ́hàá, bóyá lè tọ́ sọ pé ọkọ ń fẹ́ ni ó ń fi ìyà jẹun, kò fóun lóúnjẹ, kò bóun ṣàṣepọ̀, kò ṣe nǹkan tó lòun mú kó ń bẹ̀ ìgbàdógójì èrò wájà, something of such. Ẹ ń sọ nígbà yẹn pé àwọn ẹlẹ́hàá ni àwọn mùsùlùmí ní kó ń bá wí. Ìyẹn lèmi máa sọ wípé odò ń gbọ́ máa dẹ́tẹ̀, àló ń kókú lọ, ó ń kárùn-ún lọ. Níjọ́ tó bá gbọ́ ọmọ ọba ẹ má sọ pọ́fọ́ sẹ̀lú o. Ó ti ń gbọ́ máa dẹ́tẹ̀ láti ẹjọ́ ẹ̀yẹ ti pé ikú ní kó lọ, àrùn ní kó lọ, ó ti wá gbọ́ ọmọ ọba báyìí. Ẹ wá lọ́fọ́ sẹ́lú ọfọ gbọ́dọ̀ sẹ́lú, ikú àtàrùn náà ló sì ń kó lọ. Tí society wa bá fẹ́ dáa, ó gbọ́dọ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ, ó gbọ́dọ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú omi. That is the when we believe in truth. Ìgbà tá a bá gbé sentiment sẹ́gbẹ́ kan, tá a wà realistic a bit, tá a face reality of life, tá a wà too emotional lórí issues, tá a tètè ń fi nǹkan ṣírò ara wa, ìgbà yẹn ni society wa tó lè better. Kò sẹ́ni tí ìlànà pọn gàlà láyé àtijọ́ tí pokó tí pòbò. Àwọn àgbàlagbà gan òun sọ, wọn bàbá wa ò kì í yanu pọn gàlà kan sọ bẹ́ẹ̀. Àwa kékeré kan wà curious nígbà kékeré tá a máa béèrè lọ́wọ́ àwọn parents wa pé báwo ni ẹ ṣe bí wa. They will always say abiyin náà ni. No, kò yé wa pé ẹ̀yin ni dádì, ẹ̀yin ni mọ́mì, ẹ̀yin bá mi, ẹ̀yin mọ́ mi, bó wá ni a ṣe wá jáde ní tiwa. Wọ́n á lọ lójú ntọ́mọdé mọ́. Ká má béèrè lọ́wọ́ àwọn ọmọ ọ̀dẹ̀ tó bẹ́ẹ̀ láti tún béèrè padà. When we started having girlfriends, I've said it on several occasions, we wrote letters. Olólùfẹ́ mi tòótọ́, olólùfẹ́ mi ọ̀wọ́n. Kò sẹ́ni tí dárúkọ aya gímbola aya rẹ fẹ́ ya lọ, kò sẹ́ni tó dárúkọ ìyàwó ń gbà yẹn because o tí mọ ibi tó ń lọ. Mo nífẹ̀ẹ́ rẹ̀ ó wù mí kémi àti ẹ mọ bá a ṣe ń gbà náà nù, ó dẹ̀ fi lẹ́tà rán yàn, yóò dẹ̀ bọ́ fi jíṣẹ́, yóò dẹ̀ bọ́ gbèsè padà bọ̀. Bóbìnrin bá sùn tí ó láyé ìgbà náà, ọkàn sòfò yé ni o. N tá a ṣe kò yé wa, ńgbà lè bá mọ̀ náà mọ̀ fi ẹ́ sí ẹ̀yẹ pé dìdìrín ni ọ́ ni torí kò yé wa wọn kọ́ wa aláǹfààní àti rírú ẹ̀. Not nowadays. Tó yẹ pé lójú àwọn ọmọ wọ́n sùn wọn ò sùn làwọn òbí mi ò ti mọ̀ kíra wọn mọ́lẹ̀. Wọ́n á lọ ọmọ ọdún 2 ò tí ì gbọ́n, ọmọ ọdún 3 ò tí ì gbọ́n, ọmọ ọdún 4 ò tí ì gbọ́n, kí ni wọ́n mọ̀? My people, later la tó wa máa mọ̀ wípé àwọn ọmọ ìmọ̀ mẹ́nì. Tó ti ráwọn ọmọ ọdún 4 tí wọ́n ń bára wọn láṣepọ̀ rí. Wọ́n gbọ́dọ̀ ju 4 years lọ, àwọn méjèèjì gbọ́dọ̀ ju 4 years lọ, or maximum of 5. Tí kan bọ́ pátá dé sàlẹ̀ ẹsẹ̀ báyìí. Mo ní fídíò yẹn lọ́wọ́, ẹnìkan kò dẹ̀ gbọ́dọ̀ béèrè ẹ̀ lọ́wọ́ mi. Ní tí mo ń try láti sọ ni wípé iwájú ìta ni wọ́n ti ń ṣe, ẹnìkan dẹ̀ ń rìkọ́ọ̀dù ẹ̀. Because to the best of my knowledge,
tó bá jẹ́ ibi tí wọ́n ti ní làákàyè ni ó yẹ kí wọ́n wá pàṣán tẹ́rẹ́ kí wọ́n wá fi àwọn méjèèjì látòrí dẹ́sẹ̀. so ilé ayé ń bàjẹ́ ayé ń kọjá lọ o ayé ń kọjá lọ o ayé ń lọ sópin o ayé ń lọ sópin onígbàgbọ́ mọ́ jáfara o ayé ń kọjá lọ. so ìgbà tí Yinka ń sọ̀rọ̀ nípa tírísọ́ọ̀mù gbogbo yín wà wí à ń gbà yẹn. You guys did not say anything. And what you guys were saying then òní wípé n tó ń sọ ń gbà yẹn nípa àwọn mùsùlùmí náà dojú léhùn náà dẹ̀yẹ léhùn so ní ìsìn Christian ló dẹ̀yẹ lé báyìí. My advice ni pé kíkálukú fi anybody lẹ́ẹ̀kan jẹ́ kíkálukú ṣe tí ó bá wù ú láti ṣe. That is 100% reality. Gbàtẹ́ ń sọ̀rọ̀ àwọn ẹlẹ́hà ìgbàdógójì èrò wájà ẹ̀mọ́ ìyàwó pásítọ̀ tó correct ju àwọn ẹlẹ́hà tá à ń sọ yìí lọ. àìmọye. so ọlọ́run nínú àánú ẹ̀ ni yóò ṣàánú yín yóò ṣàánú mi yóò ṣàánú gbogbo wa. now ó dàbí ẹni pé mo ti sọ ilé ìtọ́jú òdodo ń bẹ wípé kí anybody tó náà fẹ́ fọwọ́ ẹ̀ ṣe nǹkan rí kó má rìpọ́ọ̀tù péèjì Yinka TNT. orí bíbẹ́ kọ́ lóògùn náà orí. ẹ má rìpọ́ọ̀tù péèjì ẹ o. kẹ́nìkan kọ́ dẹ̀ má ṣe pè fún mọ́. ẹ já yọ̀ǹda kálukú fàtúbọ̀ tán. ẹ̀yìn lójú. tẹ̀yìn lójú. ọ̀pátá gbéléjìká. tẹ̀yìn ní ẹ̀rọ. oko ajá ọdẹ. ẹ jẹ́ kí kálukú wọ́n máa gbádùn ká máa yọ̀tọ̀ mi. ẹ jẹ́ á máa ṣe tó wù wá lọ. ẹ fọlọ́ ńlẹ̀ pẹ̀lú kálukú ọba aládìpẹ̀lẹ́ ẹ̀san. ṣùgbọ́n lè ti ń bẹ ńlẹ̀ yìí kò ní nǹkan kan ṣe pẹ̀lú ọlọ́run. ẹrù lẹ́nu wíwà kò ní nǹkan kan ṣe pẹ̀lú ọlọ́run. ó ní nǹkan ṣe pẹ̀lú àwa gangan fúnra lára wa. oúnjẹ wo là ń jẹ oúnjẹ wo ní wù wá jẹ. ìran wo là ń fún ojú wa. ẹ mélòó la encourage nǹkan rere la encourage content gidi. ìwọ bá Yorùbá sọ̀rọ̀ kan sọ wípé ọ̀rọ̀ àmọ̀ràn ni ó lè rí fíù. kan sọ pé àmọ̀ràn pàtàkì they will just wave it. they will just do what? they will just wave it. wọ́n á jẹ́ kó yí ọ pé àwọn ò ní interest nínú ẹ̀. lọ fi pátá nìkan jó kọ́ wá wòye ìṣẹ́jú tí wàá fi pé 1 million view. àkàndá ló rọ̀rọ̀ lẹ́nu bíi tejò. kò sẹ́ni tó fẹ́ gbẹ́nì kankan lọ ilé ẹjọ́ nípa ilé yìí. ṣùgbọ́n àwọn nǹkan tí mo máa ń béèrè ni wípé longevity ìsọ̀kalẹ̀ padà òpin because oyè tó yé mi ni wípé ìran Yorùbá wọ́n cherish àwọn ẹ̀yà ara pọ̀. mo tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ló ṣe rí ni kò yẹ káwọn tí wọ́n ń ṣèranù kí wọ́n mọ rẹ́ni wò wọ́n tẹ́lẹ̀tẹ́lẹ̀.
in tó ń ṣẹlẹ̀ ti jẹ́ kó yé wa wípé ayé ti change. Ntẹ́ ẹ fẹ́ràn ni wọ́n ń fún yín, ntẹ́ ẹ fẹ́ jù ni wọ́n ń ṣe é fún yín. So enjoy ẹ̀ till when last. Mo nígbàgbọ́ pé ẹ gbádùn orin yẹn dáadáa. Intro ẹ̀ kò bá lé jẹ́ pé kí ọkùnrin àti obìnrin ó máa múnú ara wọn dùn tí wọ́n jọ jẹ́ ọkọ àtìyàwó, wọ́n analyse ẹ̀, wọ́n state ẹ̀ pé ìyàwó ilé làwọn ń sọ o, ọkọ ilé làwọn ń sọ o. Because ẹni tó ṣe fídíò yìí ó ti sọ̀rọ̀ sẹ́yìn náà o. Gbogbo ńgbà kan tó lòun máa ṣe bóyá coded husband àbí coded wife àbí coded oko. Ẹ̀yin tí ọkọ yín ọ̀bá lè gbangba jìgìjìgì yín dáadáa, àìmín tó yẹ pé ọkọ yín ò lè tàtẹ̀ kan lẹ̀. Ẹ darapọ̀ mọ́ pílátífọ̀mù yìí. Òun ọba yín wọ́kùnrin tí ọmọ tàtẹ̀ kan lẹ́yìn. You guys didn't see anything about that. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn dẹ̀ ló join. Ẹ̀yin tíyàwó yín ọ̀gbára dúró fún yín tẹ̀lé tí ọ̀jẹ́ kẹ́ fọwọ́ kan tí máa ń complain ṣáṣá, ẹ darapọ̀. Àbáyé wà wọ́n tí wọ́n mọ̀ gbára ẹ̀ lẹ́ngbà kí ìgbà tó bá wù yín. Ẹ sọ nǹkan kan gbà yẹn o. Òye yé mi pé lára àwọn tí ó darapọ̀ Christian bẹ́ẹ̀ Muslim bẹ́ẹ̀. So what are we now saying? Why are we disturbing ourselves? Kílẹ̀ tá à ń yọra wa lẹ́nu, wá ìta fi ń dara wa láàmú gangan, kò yé mi. Ayé ti bàjẹ́ already. Being Christian or Muslim doesn't mean ayé àwọn ọmọ rẹ ò bàjẹ́, má tanra rẹ o. Àwa làwa lè sọ fún categorically. Àwọn ọmọ tán ń wọ kaba nínú ilé yín tán bá dé school, revealing ni wọ́n ń wọ̀ o. Kí náà pè ní revealing? Aṣọ tí ń fi ara àwọn ẹ̀yà ara kan lẹ̀ tó ń reveal ara. Àwọn aṣọ tó ń gbé ṣèpù ara obìnrin jáde ni wọ́n ń wọ̀ níléèwé ọmọ pastor, ọmọ prophet, ọmọ evangelist, irrespective of church tí wọ́n ń lọ. So mẹ́tànra rẹ o wípé àwọn ọmọ mi Jésù ló ń ṣaláyọ̀, Jésù ló ń tọ́ wọn, Jésù ló ń kọ́ wọn, ẹsẹ̀ Jésù wọ́n tẹ̀lé. Mẹ́tànra rẹ o, inú ìgbàgbọ́ la bí wọn sí, ìgbàgbọ́ la fi wò wọ́n dàgbà, ẹsẹ̀ ìgbàgbọ́ wọn ń tọ̀. Stop deceiving yourself. Ìmáàmù, àfáà, àwọn ọmọ yìí tí ń borí inú ilé yìí wọn yìí jáde. Ẹ má tanra yín o, nílé ìwé wọ́n bad gan. Àwa làwa lè sọ fún yín. Ẹ rí bòrí ìbòrùn yìí, wọ́n bá ń ṣiṣẹ́ gbẹ́ kan náà, bá ń jọ sẹ́gbẹ́ kan ni, wọ́n ò ní ìdí ẹ̀. Tán bá tún ti ń bọ̀ nílé wọn ó tún dàborí. Tán bá ń lọ kíláàsì wọn ó dàborí. Bọ́n bá ti délé wọn ó change ẹ̀. Àwọn kan bọ́n bá ti ń lọ kíláàsì gan wọn ó change ẹ̀. Aborun ọ̀dẹ̀ ní nǹkan kan ṣe pẹ̀lú ọ̀rọ̀ tó délẹ̀ yìí. That is abára ẹni lájọṣepọ̀, àbára ẹni lájọṣepọ̀. Ní kúkúrú èdè, ẹ fi Yínká lẹ̀ o, ẹ jẹ́ kí Yínká ọmọ jayé o. Ẹ jẹ́ ó ṣe tiẹ̀. Kí akọ̀pọ̀ Ìbàdàn mẹ́kọ̀ t'Ògbómọ̀ṣọ́. Mo ń bọ̀ ẹ dákun. Mo fẹ́ fi nǹkan hàn yín ni o. MDT Clearing, Freight and Logistics. Bá a ṣe kárí ayé, bẹ́ẹ̀ ni òye iṣẹ́ yé wa. Cargo Services wá dúró tán láti Nàìjíríà. A ó bá yín gbé nǹkan ránṣẹ́ sí àwọn èèyàn yín ní Europe, UK, US, Canada, Asia, lọ bẹ́ẹ̀. Gààrí, epo pupa, ẹ̀gúsí, ẹja gbígbẹ, ìgbín, irú,
àpọ̀n aṣọ ìlẹ̀kẹ̀ àwọn ìwé tó ṣe pàtàkì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò tán síbẹ̀ MDT Clearing Services lékè téńté àṣẹ tó ń tẹ̀jọba tá a gbà ó mú àwọn èèyàn yàn wá láàyò láti port ọwọ́ kan ni MDT á clear kọ̀ńténà yín jáde fún yín bó ṣe kọ̀ńténà tó kún fún káà lóríṣiríṣi tàbí ohun mìíràn àwọn òṣìṣẹ́ wa kọ̀ lálá professionalism wa kò lẹ́gbẹ́ MDT doorstep delivery service náà ò gbẹ́yìn níbikíbi lágbàáyé àwa gbé ọjà yín fún yín lẹ́nu ọ̀nà yín MDT tún bá ní ìrajà product sourcing ìyẹn ni pé à ràn yín lọ́wọ́ láti ra ohun tí ẹ fẹ́ à sì fi ránṣẹ́ sí yín ní kánmọ́ kóbó ní MDT Clearing Freight and Logistics akájú ẹ̀ àtò àlétò iṣẹ́ wa yàn ó yanjú lówó péréte ẹ máa bọ̀ lólulẹ̀ iṣẹ́ MDT ní nọ́mbà 22 Latif Salami Street Ajao Estate Ikeja Lagos a sì tún ní ẹ̀ka káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ẹ bá wa sọ̀rọ̀ 08182311480 àti 0912-907-4004. bákan náà ilé-iṣẹ́ MDT lókè òkun wà ní Toronto Canada please call +16472895364 website www.mdtfreights.com MDT Clearing Freight and Logistics assure delivery. Top Farm Foods àwọn oúnjẹ tiwantiwa aṣara lóore. Top Farm Foods ń ṣara lóore yam flour ìyẹ̀fun iṣu gidi unripe plantain flour èlùbọ́ ọ̀gẹ̀dẹ̀ àgbagbà beans flour èrè gbẹrẹfun rice flour ìrẹsì oníyẹ̀fun tá a fi ń ro túwó yellow pap ògì pupa onígbẹrẹfun gàrí ìjẹ̀bú tó kan dáadáa tó fi dórí smoked catfish ẹja àrọ̀ gbígbẹ lábẹ́ ìmọ́tótó ni Top Farm ń ṣe gbogbo ẹ̀ ó sì ṣe déédéé ibikíbi lágbàáyé ló níwọ̀n jí wọn 1 kg 2 kg 5 kg Top Farm Foods wọ́n wuyì wọ́n gbayì tó ń tí òun tẹ NAFDAC lára wọn bẹ́ẹ̀ sì ni 100% natural la ṣe gbogbo ẹ̀ jáde láti iléeṣẹ́ Top Farm Foods tó kalẹ̀ sí Industrial Development Center IDC Ibeshi Road Ikorodu Lagos Nigeria àwọn alágbàtà jákèjádò orílẹ̀-èdè Nigeria tó fi dórí àwọn African stores ilé ìtajà oúnjẹ ilẹ̀ wa lókè òkun ẹ pè 0706-216-6771 tàbí 0802-721-0222 website www.tff.com.ng Top Farm Foods think food think us. So pápápá ẹ jẹ́ kí a tọ́jú ilé wa ká sì mọ́ gbàgbé láti tún ẹ̀yìn ọ̀la àwọn ọmọ wa ṣe orin tó ń gbọ́ eré orí ìtàgé tí wọ́n ń wò ó ní many things ṣe pẹ̀lú ilé ayé wọn o lọ́jọ́ ọ̀la o but unfortunately very very unfortunate ó ní wípé àwọn ìyá tó nígbàgbọ́ nínú àṣà àti ìṣe Yorùbá wọ́n ti ń lọ tán generation tá à ń breed nísìnyí wọ́n jẹ́ àwọn tó jẹ́ wípé wọn ò bá wa gbọ́ Àyìnlá Ọmọwúrà wọn ò gbọ́ Sànní Adé wọn ò gbẹ́bi ní Sàòbé kò sọ́gbọ́n tó lè dá kò síwá tó lè o kò sọ́nà tó lè mọ̀ tó lè fi táyé lọ́rùn o lọ́jọ́ tá bá bímọ titun sílé ayé tó nílé tàlejò ló máa kí ni kú ewu wọn ò bá wa gbọ́ wọn ò bá wa gbọ́ Orlando owó àti yìí àtẹ̀tẹ̀ ìyá kan náà ló bí gbogbo wọn tẹ̀rọ owó àti yìí àtẹ̀tẹ̀ bàbá kan ló bí gbogbo wọn orúkọ ìyá wọn ìyẹn lóríire orúkọ bàbá wọn o ìyẹn ni ìwà rere oríire kú ìwà rere kú gbogbo ayé sì kú wọn dáadáa owó àkówó àti yìí àtẹ̀tẹ̀ tí wọ́n jọ́mọ ìyá kan ṣoṣo wọn gbáyìn lọ́mọ wúrà wọ́n pè á ní sisi inú ẹ̀ ń dùn ọmọ ará Èkó ọmọ ará Ẹ̀gbá ohun aṣọ ẹ̀dí pàǹsára ni àwọn tó dára jù ẹ̀gìn ni wọ́n wí gbogbo àwọn tó dára jù ẹ̀gìn ni wọ́n wí ìwọ náà àwọ̀lé tẹ̀sí ìwọ náà àwọ̀lé tẹ̀sí nígbà tó bá kálá ojú mọ̀ ń sọ
àwọn tó ń gùn ẹ bí ẹ̀sìn bí ó bá gbé wọn wá mọ̀ ẹ lójú. So àwọn ọmọ sìn hip hop tẹ́ ẹ ní kí wọ́n má gbọ́hùn tó yẹ pé bíìtì nìkan ni ìmí ìwọ́dìnsẹ̀ ọ̀dà ni wọ́n ń gbọ́. iṣẹ́ àtiwá wọn èèbó aláwọ̀ funfun ni wọ́n ń kọ́. So generation wa ti ń palẹ̀ ẹrù mọ́ díẹ̀díẹ̀. ìwọ̀nba tó wá wẹjú láàrin wa àyà wa wá ń já pé àwọn òwò láfẹ̀yìn ò lálẹ̀ fún ná. sáwọn yahoo generation yìí sáwọn tí wọ́n fẹ́ ṣiṣẹ́ tí wọ́n fẹ́ lówó yìí sáwọn láfẹ̀yìn lẹ̀ fún ṣá. bó o lọ̀la wa ó ṣe rí oúnjẹ kàyéfì fúnru wa. well àkàndá ló rọ̀rọ̀ lẹ́nu bíi tejò Àjàó àrò Awíkóńkó aṣọ lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́ kí n bàbá ńlá bàbá ọlọ́rọ̀ ó ṣe. ẹ má gbàgbé kò sẹ́ńtì mọ ẹni mọjọ́ wò ló mọjọ́ ikú. bóni ti rí ọ̀la ìrí bẹ́ẹ̀ ni babaláwo fi ń dífá ojoojúmọ́ tí ì fi dífá ọ̀rọ̀ ọ̀run. àmẹ́ni tí ó gbélé tá à ń ṣe yìí tí ó ní lọ́kàn láti bá wa dá sí rédíò project mi bí tí mo ti ní mo nílò ìrànlọ́wọ́ èèyàn 500 tó lè fún mi ní 100,000 naira. ìrànlọ́wọ́ èèyàn 500 tó lè fún mi ní 100,000 naira. in fact ó wà encouraging because pẹ̀lú ìgbàgbọ́ nínú Ọlọ́run àwọn èèyàn kọ̀ọ̀kan respond. bẹ́ẹ̀ ni mo sì nígbàgbọ́ wípé àwọn èèyàn kọ̀ọ̀kan náà ó sì tún padà respond. ibi tí gbàgbọ́ mi wá forí sọ ni wípé ṣíṣe ni lórúkọ Ọlọ́run. so bẹ́ẹ̀ bá fẹ́ ràn mí lọ́wọ́ tó wù yín tẹ́ fẹ́ bá mi dá sí ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp nìkan +234 904 851 9362 +234 904 851 9362. Sìmẹ́ǹtì ti di 6,200 naira. ọgbọ́n nǹkan tí mo sọ sìmẹ́ǹtì di 6,200 naira. lélẹ̀ tó túmọ̀ sí wípé nǹkan ga sókè ni kò wálẹ̀. nǹkan sígbà tí mo sọ pé èèyàn 500 àwọn kan tí ń bá mi calculate ẹ̀ wọn ò rántí pé gẹ́gẹ́ bí radio station a máa nílò separate building. wọn ò mọ̀ pé a máa nílò transmitter, wọn ò mọ̀ pé a máa nílò amplifiers, wọn ò mọ̀ pé a máa nílò mast, wọn ò mọ̀ pé a máa nílò studio, wọn ò mọ̀ pé a máa nílò offices. so èmi tí mo béèrè mọ̀ nǹkan tí mo ń sọ. in fact káláwọn èèyàn 500 fún mi ní 100,000 naira yẹn kò tó, ṣùgbọ́n yóò gbé mi débì kan tó lápẹ̀rẹ̀. ṣùgbọ́n bẹ́ẹ̀ nínú àánú yín Ọlọ́run ràn yín lọ́wọ́ kẹ́ ẹ lè bá ràn mí lọ́wọ́. ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362. má rìpọ́ọ̀tù Yinka TNT o, má ní lọ́kàn wípé kẹ́ni tó ti gòkè ó wálẹ̀ o. Ọlọ́run ní fàwọ́ náà wálẹ̀, gbogbo ìdáwọ́lé kálukú wa ló máa yọrí sí rere. má lọ́wọ́ sí ìbàjẹ́ ọmọlàkejì, má jẹ́ kí tẹnìkan tọwọ́ rẹ̀ bàjẹ́, má lé ejò sẹ́ni ẹlẹ́ni o. rántí àwọn ọmọ tí wọ́n náà bí. ọ̀rọ̀ ẹnu ní orin lẹ́ni ẹlẹ́ni kọ, ẹ̀yin náà lè kọrin míì lọ́la kẹ́ ẹ fi gbé ẹ̀sìn yín lárugẹ. tán bá kọrin yín bákan ẹ̀yin náà tún kọ bákan, kò jù bẹ́ẹ̀ lọ. advice mi ò jù bá ń lọ. God bless you all. àná ọlọ́run aláyọ̀ nífẹ̀ẹ́ nìkan kan wá sílẹ̀ o, wàhálà àti ìdààmú ò ní dé bá wa. Àkàndá ọ̀rọ̀ Awíkóńkó ló kọ mi, mò ń dágbére tí kókó tàrùn kọ́ báyìí gàrí o. ilé tí àkàndàmú relé mi o, ilé mọ̀ ìyá ìyẹ̀rú ọ̀gìn mo ti ń lọ dádì àmọ́ mi alákọ̀ọ́dá ní dágbére brother and sister o tún dọ́jọ́ mìíràn o.